ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ̀fọ́ abalẹ̀ fún dáadáa bí tó ń sólẹ̀ gbẹ wá a sì máa tẹ̀ fún ẹ̀wù inú fídíò tí wọ́n lè gbẹ̀mí ló máa jáde tán tó tún pẹ́ pẹ̀rẹ̀ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ̀rẹ̀pẹ̀ rẹ̀ wò ó kí ló fà tẹ́ni fi tó àwọn àṣírí kàkàkàkà tó lè tó bá ẹ̀wù gbogbo ẹ̀lẹ́mọ̀ náà fà láti jẹ̀gbádùn lágbo òṣèré lẹ́nu ẹ̀wù tó bá dégbà púpọ̀ ní tẹ̀ǹdà púpọ̀ níwá ẹ bá a subscribe like comment share ẹ lè máa jọ wọn fàní content nígbàkúgbà lórí òkè tó bá fi tẹ̀lé máa fi sọgbọ́n èèmọ̀ àti ìgẹ́ mi sọ pé fídíò wọn alẹ̀ tá máa play fún àtọ̀pọ̀lọpọ̀ evidence tá kó wá ẹ̀wù fídíò náà rèé ẹ̀ka sójú abẹ́ ń kó. àwọn olórí burúkú wo ló ń ṣe patí àwọn wèrè alákìísà wo ló ń ṣe patí àwọn dálémoṣú arúgbó wo ló ń ṣe patí àwọn olòṣì wo ló ń ṣe patí àwọn tó lọ ra ọmọ wo ló ń ṣe patí trendy kí ló fún yín l'assurance pé mi gan ò fẹ́ fi wọ́n trend ẹ má sọ pé èèyàn kan fẹ́ fi èèyàn kan trendy ó dà pé ẹ̀sìn láwọn ọpọlọ ṣá ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ o fẹ́ fi ẹni tó ń tajà trend ìwọ tó ń kọrin tó ò tí ì lógo táyé ò tí ì mọ̀ ẹ́ o fẹ́ fi ẹni tó ń tajà trend ẹ ti gbàgbé ọ̀rọ̀ kan tí máa ń sọ fún yín ni mo máa ń sọ̀rọ̀ kan fún yín pé Nigeria of today tó o bá fẹ́ là bó fẹ́ jẹ́yàn avoid àti ta sí àwọn kan mo máa ń sọ fún yín mo sọ fún yín pé lára àwọn kan tó ràn èmi lọ́wọ́ nìyẹn mi ò kọjá àyè mi ń pàṣẹ boundary mi ń kẹnubọ nǹkan tí ó kàn mí ẹ fún wa lórin yẹn ẹ̀yin warriors ẹ̀dẹ̀ ń wò àtolórí burúkú ìyá ọmọ àtọmọ ọ̀bànújẹ́ tán lọ rà ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ sàn kankan àwọn ga fún yín o ó máa ń ga fún yín ṣe ti rí nísìn ẹ̀rí bẹ́ẹ̀rẹ̀ ò ṣe pọ̀ ẹ̀rí bẹ́ẹ̀rẹ̀ ò ṣe pọ̀ ń sìn warriors ó ga o ẹni tó bá wá fún wa máa lọ fún ẹ bá wa ṣí ẹṣọ yìí oh god kò wá sí kankan tó kọ̀ tí orin ẹni bẹ́ẹ̀ rò ṣe sáré pọ̀ ń sìn ta ló lọmọ tí ò ní bàbá tó wá ń pe warriors níbi tó ti ń ṣòṣì tó ti ń ṣòkú ọmọ ta ló lọ ń dárúkọ warriors níbi tó ti ń ṣòkú ọmọ ẹ ya wèrè gan o that name warriors is giving them ẹ wo bẹ́ẹ̀rẹ̀ ṣe fò lọ sókè nsìn a dẹ̀ fẹ́ jáṣọ ta wèrè wo ló lọ ń dárúkọ warriors níbi tó ti ń ṣòkú ọmọ kókó ó ga ọ ẹ sábọ̀dù kí ni wọ́n sọ jàre Ìyábọ̀ pẹ̀lẹ́ Ìyábọ̀ ewé pín àìlọ ta ló lọ ń dárúkọ warriors ní tó ti ń ṣòkú ọmọ ẹ má bínú a fẹ́ la òbò Ìyábọ̀ ẹ sábọ̀ serious Naisabo need serious causes not that baby ngba téèyàn bá lọ ṣòkú ọmọ tẹ́ bẹ̀ sí ní true àwọn èèyàn ọmọ yẹn ò lè ní lárí now you see let me tell you something you can learn how to mind your business you won't die you can learn your business you won't die you don't understand mentioning people's name while you are having a party ó ti cross ilé ẹ̀ now ẹ mọ̀ pé anywhere tí Iyabo Ojo bá wà anything that has to do with ọmọ Iyabo Ojo máa fẹ́ fi gba donation mentioning warriors níbi tán ti ń ṣòkú ọmọ ìjọ tán bá dárúkọ ọmọ títí ẹ síbẹ̀ ńkọ́ ọjọ́ tán bá ń ṣe òkú ọmọ tó jọ ọmọ tiẹ̀ non drag ṣe o pray kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀ tó o bá pray pé kan ṣerú ẹ̀ fọmọ ẹ̀ lọ́wọ́ sókè pé kan máa ṣòkú ọmọ níbì kan o ọmọ tí ò ní bàbá kan wá máa drag ọmọ ẹ̀ ìwọ náà pray ń tàbá nígbà lólówó tálíkà nìyàn ti ń kọ everybody can stay on their lane. I've told you guys my standing up against these people kò kí ń ṣe nípa tèmi nìkan. I've told you it's not about me alone. You don't understand. We are trying to save others. It has been part of them to bully people, to seek donations. You don't understand. And there is something I appreciate, and let me mention this lady again.
Larry Chu. Look at what Larry Chu did recently. Kan tó ń pè lọ́mọlúàbí nìyẹn. You don't understand? Ó gbé ọjà kalẹ̀, ó ṣe party, ó lọ ń dárúkọ àwọn èèyàn. Àwọn tó ń dárúkọ máa wá fún ẹ. Kò dẹ̀ sí court tó lè lọ, kò sí station tó lè lọ. And heaven knows that I am not doing it because of myself alone, because of other victims. You don't understand? Fabẹ́rẹ́ jó rẹ̀ wò kó tó fi jó ẹlòmíì. In as much tó yẹ pé tí Lizzy bá ń ṣe party, Lizzy ò kí ń throw shade sí wọn. Tí Lizzy bá ń ṣe títí ẹ̀ kò kí ń throw shade sí wọn. So why tó ṣe máa lọ ra òkú ọmọ tó máa throw shades is not proper. Báwo ló ṣe máa ṣòkú ọmọ tó máa shade àwọn èèyàn kó dà? Ìwọ tó rí bàbá ọmọ present ṣó dá kó máa lọ shade àwọn èèyàn? It's not good. Tọ́rọ̀ charity kò bá dẹ̀ jẹ́ ká sọ pé kò dá. Ó ṣẹlẹ̀ sí Lizzy ni àwọn next victim wọn. Their next victim can be you. It can be your children. It can be your wife. It can be your husband. So far tó yẹ pé Lizzy ń ṣe business tiẹ̀ kò ta sí yín, kò throw shade sí yín. She's doing her business. Ó ṣe máa ṣe òkú ọmọ tí wàá máa throw shade sí Lizzy kò proper. Kò proper. No, let's be sincere. Does it make sense? Does it make sense? So dá kéèyàn máa lọ tọ́jà nítorí pé ẹ fẹ́ gba donation. Torí pé ẹ fẹ́ gba donation. Ó mọ̀ wípé for every glass téèyàn bá tiẹ̀ máa throw shade síyàn. At least ó yẹ kí bàbá ọmọ wà lórí ìjókòó. Ṣé kò yẹ kí bàbá ọmọ wà lórí ìjókòó kéèyàn tó máa throw shades? Ká tiẹ̀ sọ pé olórin yẹn orí yẹn ti gbà bọ̀dé ní tiẹ̀. You don't understand? You see, when you get to a stage in life, there are some things you don't do. Gbogbo ẹ̀yin òkú onítíátà yìí kì í ṣàwọn onítíátà gidi tó mind the business ara wọn. Gbogbo ẹ̀yin òkú, ẹ̀yin ọ̀lẹ, ẹ̀yin onídòkúdò, ẹ̀yin awáyé má ṣe rere yìí. Ní nǹkan tẹ́ lè fi tọ́jà, láṣọ lọ́rùn, ráyé wá, ilé mi rẹ́ǹtì lẹ ṣì ń gbé, mọṣẹ́ ṣe, ọwọ́ yín ti tàn yín jẹ. Kádàrá ẹ̀sìn lẹ gbé wá látọ̀run. Mọ̀já tọ̀, dẹ̀ mọ̀já jà, kò ya wèrè ni. Ẹ sọ pé no yeye mẹ̀ṣọ́ no luxury. Ẹ fún mi lọ́jọ́ kan tí Lizzy Anjorin tó ti ń ṣe business ẹ̀. Ẹ fún mi ní ọjọ́ kan tí Lizzy Anjorin tó ti ń ṣe business ẹ̀. Pẹ̀lú bọ́lá ń ṣe gbà fún Lizzy Anjorin tó. Ẹ fún mi lọ́jọ́ kan tí Lizzy Anjorin ṣe business ẹ̀. Tí Lizzy wá tó wá ń throw shade sí wọn. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé ẹ má gbàgbé pé wọ́n ti ń hùwà yìí tipẹ́tipẹ́. Ẹ kò má bá mi sọ pé no yeye mẹ̀ṣọ́ no luxury. Wọ́n ti ń hùwà yìí. Ibrahim, where are you? Where is Ibrahim? Where is my boyfriend? Ẹ sábà mo tiẹ̀ máa play show títí ẹ̀ mo tiẹ̀ ń bọ̀. Ṣẹ́rí tábà treat kése lè. Tábà treat kése lè. Mo máa continue show. Mo ti rí Ibrahim. Tábà treat kése eléyìí. Ìwọ tó ń kọrin, o kọrin, kó o sọ̀rọ̀ nípa àwọn tó ń palẹ̀ mọ́ èèyàn, o sọrin fún betterness Nàìjíríà, o ń kọrin, o ń polówó àwọn olówó nínú party àwọn olòṣì. Ṣé wọ́n kọjá àyè wọn àbí wọ́n kọjá àyè wọn láàrin èmi àti yín? Tá bá wá béèrè lọ́wọ́ wọn, ó tún wá ní Swarovski. Tá bá béèrè lọ́wọ́ wọn, àwọn èèyàn mélòó ló ti jókòó jẹ́jẹ́ wọn tí wọ́n ti wúrú wà yẹn fún? Ẹ jẹ́ ká béèrè. Adótòṣì promo, ta ni bàbá baby promo la gbé wá? Ta ni bàbá baby promo? Òun leléyìí. Ẹ sọ pé ẹ sọ pé ó ní wèrè bọ̀bọ̀ kan lórí social media. Bọ́lọ́ máa ṣe ní wèrè. Ìkan ló kọ́kọ́ máa sọ pé Emeka, my body dey pour water. Ìyẹn máa ń pa mí lẹ́rìn gan.
àtúwárí bọ̀bọ̀ wèrè kan báyìí á wá gbọ́ ọ̀kadà àbí kó lọ sílé bàbá tó bá fọ́ ọkọ̀ lára ọkùnrin ni ò ta ló mọ ọ̀bọ yẹn á ní wèrè pọ̀ Nàìjíríà Ọlọ́run ó mu àbí ò mu ẹ sọ pé ó yẹ fún mi ní ringing tone ẹ jẹ́ wò tẹ́ bá lọ ṣe ringing tone ẹ mọ̀ kó bóyá Iyabo Ojo ti bẹ́ ṣé bẹ́ẹ̀ kó bóyá tẹ́ bá Mrs. Anikulapo lẹ́yìn ọmọ mélòó ẹ wo ringing tone burúkú tẹ́ jùlẹ̀ báyìí ta ni bàbá baby promo títí láyọ̀ ẹ jẹ́ wo ringing tone yín stretch mark ti bà gbogbo ara wọn jẹ́ ìdókúdó pọ̀ jù dúró ẹ ti bẹ́ẹ̀ irọ́ ta ni bàbá baby promo ni ta ni bàbá baby tẹ́ bá agree pẹ̀lú mi